ẹ̀rí àwọn sẹ́ríkì wọ́n bá kábíyèsí lọ́gbẹ́ ẹ̀kú oríire. Innaka laminal mursalin. Sẹ́lọ́dún mẹ́ta yìí mo kí n kú oríire ṣùgbọ́n tó lọ́mọ wá yẹn láàfà ẹ̀ kí n sọ nǹkan fún yàrá kábíyèsí láàrin 30 seconds ní gbogbo mínítì o òun náà ni pé olówó bá ní ìwọ tí ń bá wà rìn oúnjẹ tí ń bá ṣe lójúṣe وجعلنا لكل نبي عدوا وجعلنا لكل نبي عدوا. Ibà máa ṣe lójúṣe mo bá ṣe ìfọ̀tá ti ọ. Bí mo ti ń ṣe lójúṣe mo ti kọ́ ọmọ ọ̀tá tí wọ́n. وجعلنا لكل نبي عدوا. Ọ̀tá pọ̀ ẹ̀fúra o. Ọ̀tọ̀ pọ̀ lọ lọ́sọ bẹ́ẹ̀ o. وجعلنا لكل نبي عدوا. Ṣèṣúra ní ìṣojú ọ̀rọ̀ wọn ti fún ọ lásìkò. Ẹ̀jẹ̀ tẹ́ bá ti wá kọ́ bẹ́ẹ̀ bá kábíyèsí. Àgbáyé tí wàá jayín náà kékeré fẹ́ẹ́ fi lò ó. Báwo lẹ ti lò ó? Olúwa ní kí àìdù láwù mọ́sítàtọ̀ àti. أعدوا لهم ما استطعتم من قوة. Kábíyèsí ẹ má sùn bára o. أعدوا لهم ما استطعتم من قوة. Wọ́n dẹ̀ máa pípí ara rẹ̀ ọwọ́ wa pàwọ́ tó dáa tó dájú dáadáa. من قوة. أعدوا لهم ما استطعتم من قوة. Agbára tó lè kárí o. Àmín. Bákábíyèsí mo fẹ́ gúnlẹ̀ nìyẹn o tí mo fẹ́ gúnlẹ̀ sílẹ̀ ni pé bákábíyèsí nǹkan mẹ́ta ẹ má rántí ẹ mọ́. Nǹkan mẹ́ta kan ń bẹ tẹ́ gbọ́dọ̀ rántí rẹ̀ mọ́. Isa ọtún nọ́ọ̀sì ilé ìkẹ́. Òun làbúrú táwọn yẹn ṣe fún yín nígbà tẹ́ ń dúpọ̀ nì tẹ́ ń lé àwọn tó ní kò ní débẹ̀ kò ní jẹ́ pọ̀ nì pátápátá ìtúwájú wọn lẹ má rántí wọn mọ́. Ẹ̀yin gbàgbé má mẹ́rin má wẹ̀ nìkan lọ́ta mọ́. Ẹ má wọ nìkan lọ́ta mọ́. Ẹlẹ́kejì ìsánu kálínẹ́s. Òun náà ni oore tẹ́ bá ń ṣe fọ́mọ èdè ènìyàn oore tẹ́ bá ti ṣe fẹ́yàn. Ọba ní ẹ̀bá lórí ohun gbogbo eléyìí tẹ́ bá ti ṣe wọ́n wà ẹ́ ṣe ẹ̀gbàgbé rẹ̀. Ẹ ti ṣe nìyẹn. Ẹ ti ṣe ní.